Ẹ káàbọ̀ sórí Òye Yorùbá lábala ibi tí a ti ń tẹ̀síwájú láti máa sọ nípa ìmúra ti ilẹ̀ Yorùbá. Lónìí a máa sọ nípa ìmúra àwọn ìyá ìyàwó àti ìyá ọkọ nígbà ayẹyẹ ìgbéyàwó ti ilẹ̀ Yorùbá. Tí ó bá jẹ́ pé ìgbà àkọ́kọ́ rẹ̀ tẹ̀yin rí wa, ẹ tara ṣàṣà kẹ́ darapọ̀ mọ́ wa o. A rọ̀ yín kẹ́ jẹ́ ká jọ gbé àṣà, ìṣe àti èdè Yorùbá lárugẹ. Tó bá sì jẹ́ pé ẹ̀yin tí ẹ ti ń wò wá tẹ́lẹ̀ ni, a dúpẹ́ lọ́wọ́ yín fún ìfẹ́ tí ẹ ní sí wa, tí ẹ fi padà wá láti tún wá wo fọ́nrán míì tí à ń ṣe lọ́wọ́. Lónìí ní ìlànà ti Yorùbá, bí àwọn Yorùbá bá ń ṣe ìgbéyàwó, àwọn ìyá ìyàwó àti ìyá ọkọ wọn a máa múra dáadáa gẹ́gẹ́ bí ọmọ Yorùbá. Lára àwọn aṣọ tí wọ́n máa ń wọ̀ láti gbé ọjọ́ ẹ̀yẹ àwọn ọmọ wọn lárugẹ, torí ọjọ́ ẹ̀yẹ tiwọn náà ni wípé nǹkan ẹ̀yẹ wọn ó ṣojú wọn. Gbogbo abiyamọ ló ń gbàdúrà kí nǹkan kọjọ́ ẹ̀yẹ àwọn ọmọ àwọn kó ṣojú àwọn. Mo sì gbàdúrà wípé gbogbo abiyamọ tó ṣẹ́gun sí rẹ̀ pátá Ọlọ́run ó jẹ́ kó dúró jọ bẹ̀rẹ̀ láṣẹ Èdùmàrè. Ẹ wá máa wo gbogbo àwọn aṣọ yìí lọ́kọ̀ọ̀kan lọ́lọ́kan òjọ̀kan. Ṣé ẹ rí i pé àṣà Yorùbá ó rẹwà gidi, ó dùn wò gidi. Ṣé ẹ rí àwa la làṣà. Àṣà yìí náà ló ti gbalẹ̀ káàkiri gbogbo àgbáyé tóyìnbó gan ti ń wọ̀, tí gbogbo èèyàn ti ń wọ àwọn aṣọ wa yìí. Ṣé wá rí bẹ́ẹ̀? Bẹ́ẹ̀ ṣé wo fọ́nrán yìí lọ, ẹ má gbàgbé kẹ́ ẹ subscribe sí channel wa, kẹ́ ẹ darapọ̀ mọ́ wa, ká jọ gbé àṣà àti ìṣe Yorùbá, ká jọ gbé e lárugẹ, ká lè túbọ̀ máa ṣe fọ́nrán tó tún dáa ju àwọn eléyìí lọ fún nǹkan tí ó jẹ́ ti Yorùbá. A gbé oríyìn fún gbogbo àwọn tí wọ́n wọ aṣọ nínú fọ́nrán yìí àtàwọn aránṣọ tí wọ́n rán gbogbo àwọn aṣọ yìí. A gbóríyìn fún gbogbo wọn o. A kí gbogbo àwọn ìyàwó àti ìyá ìyàwó wípé ọjọ́ ayẹyẹ wọn kò ní di yẹ̀yẹ́. Bákan náà la kí gbogbo àwọn ayàwòrán tí wọ́n ya àwòrán tí a lò yìí pé wọ́n kú iṣẹ́ takuntakun. Ẹ darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí. Ẹ jẹ́ ká jọ ṣe, ká jọ gbé àṣà, èdè, ìṣe Yorùbá lárugẹ. Ó dìgbà kan náà, láìpẹ́ a tún máa mú fọ́nrán míì wá fún yín lórí àṣà, ìṣe àti èdè Yorùbá nípa aṣọ wíwọ̀ ní ilẹ̀ Yorùbá. Dìgbà.